A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìlú Port Harcourt, ìpínlẹ̀ Rivers, ti dá ẹ̀wọ̀n ọdún 6 fún olùbádámọ̀ràn àná fún Dan Abia, tí í ṣe adarí àgbà fún àjọ ìdàgbàsókè Niger Delta, George Turner, àti àwọn méjì mìíràn látàrí wípé wọ́n díbọ́n gba owó. Àwọn méjì mìíràn ọ̀hún ni Ebis Orubebe àti Uzogo Chidebere. Adájọ́ A.T. Mohammed ló gbé ìgbẹ́jọ́ kalẹ̀. Àwọn ẹ̀sùn mìíràn tí wọ́n fi kàn wọ́n ni ẹ̀sùn yíyí ìwé àti dídarí owó sí ibòmíràn. Àjọ alámòójútó ìwà àjẹbánu àti ìṣòwò ìlú kúmọkùmọ Economic and Financial Crimes Commission (EFCC) ni ó kọ́kọ́ pè wọ́n lẹ́jọ́ ní oṣù karùn-ún ọdún 2017 lórí ẹ̀sùn oníkókó 23 tí ó ní í ṣe pẹ̀lú díbọ́n gbowó, dídarí owó, àṣìlò ipò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àpapọ̀ owó ọ̀hún lé ní bílíọ̀nù 2 náírà (2,894,500,000 naira). Àjọ EFCC ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde ọjọ́ Ajé tí agbẹnusọ Wilson Uwujare fi ránṣẹ́ sí àwọn akọ̀ròyìn. Àtẹ̀jáde náà sọ wípé ọjọ́ 7 oṣù kẹsàn-án ni wọ́n jù wọ́n sẹ́wọ̀n lẹ́yìn tí adájọ́ rí wípé wọ́n jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n, bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn afẹ̀sùnkàn bẹ̀bẹ̀ wípé àwọn kò jẹ̀bi ẹ̀sùn. Ó fi kún wípé agbẹjọ́rò I. Agu pe onírúurú ẹlẹ́rìí. Bákan náà ni ó ṣe àgbékalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìwé ẹ̀rí láti fi gbé ọ̀rọ̀ rẹ̀ lẹ́sẹ̀ tako àwọn olùjẹ́jọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kọmíṣánná ọlọ́pàá CP fún ìpínlẹ̀ Rivers, Emeka Nwoyi, sọ wípé Divisional Police Officer DPO àgọ́ ọlọ́pàá Ahoada, Bako Angbanshi, ń bọ́ sọ́wọ́ àwọn tí ó pa nípa ìfọnáfọnṣu ni. Nwoyi tú àṣírí bí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ṣe tan DPO wípé àwọn ṣetán àti jọ̀wọ́ ohun ìjà olóró wọn bí àwọn bá lè rí ìdáríjì gbà. Nwoyi ní ó ṣeni láàánú wípé Angbanshi gba ọ̀rọ̀ wọn gbọ́. CP wá sọ wípé ní báyìí wọ́n ti tẹ Ọ̀kánírù mọ́lẹ̀. Kọmíṣánná sọ eléyìí níbi ìfẹ̀hónúhàn ìṣọ̀kan Solidarity Protest tí ajàfẹ́tọ̀ọ́-ọmọnìyàn Charles Jaja darí ní olú iléeṣẹ́ ọlọ́pàá ìlú Port Harcourt ní ọjọ́ Ajé. CP ní ohun tí ó dùn òun jù ni bí DPO ṣe ń fi gbogbo ìgbà tẹnu mọ́ wípé àwọn wọ̀nyí ti ṣetán àti ronúpìwàdà láì mọ̀ wípé wọ́n ń dọdẹ ẹ̀mí rẹ̀ ni. Nwoyi tẹ̀síwájú wípé àwọn fún àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí ní àǹfààní láti ronúpìwàdà láì gba ohunkóhun yàtọ̀ sí wípé àwọn fẹ́ kí àlàáfíà jọba. Ó ní ṣé èyí yẹ kí ó jẹ́ ẹ̀san fún ọlọ́pàá tí ó fi aya àti ọmọ sílẹ̀ wá dáàbò bo ìlú. Bí a kò bá gbàgbé wípé ọjọ́ Ẹtì tí ó kọjá ni àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn dènà de Angbanshi àti ikọ̀ rẹ̀ ní ìjọba ìbílẹ̀ ìlà oòrùn Ahoada nígbà tí wọ́n lọ ṣe ìkọlù sí ibi kọ́lọ́fín àwọn ọ̀daràn. Lẹ́yìn ìfijúrinjú pẹ̀lú àwọn ọ̀daràn wọ̀nyí, ọta ìbọn àwọn ọlọ́pàá tán. Èyí ló mú wọn sá lọ fi ọ̀gá wọn sílẹ̀, ṣùgbọ́n ó ṣeni láàánú wípé ọta ìbọn òun náà tán. Ibi tí ó ti ń gbìyànjú àti sálọ ni wọ́n ti yìnbọn fún un kí ọwọ́ tó tó o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ agbẹnusọ ọlọ́pàá Grace Iringe-Koko, àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí rí ọwọ́ tó DPO. Lẹ́yìn tí wọ́n pa á tán, wọ́n gé orí, apá àti nǹkan ọmọkùnrin rẹ̀ sọ́tọ̀ kí wọ́n tó wá ṣe àkàálẹ̀ òkú rẹ̀ bí wọ́n ṣe ń kọrin ìṣẹ́gun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Mínísítà àná fún ìgbòkègbodò ọkọ̀ òfurufú Fẹ́mi Fani-Káyọ̀dé ti sọ wípé láàrin 100 ọjọ́ ni Ààrẹ Bọ́lá Tinubu fi ṣe ohun ribiribi tí ìjọba Muhammadu Buhari kò lè gbé ṣe fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ó ní lábẹ́ ìṣèjọba Buhari ni èdè-àìyedè wáyé láàrin orílẹ̀-èdè United Arab Emirates (UAE) pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà, ní èyí tí ó fa gbígbégi dínà ìwé ìrìnnà àti ọkọ̀ òfurufú láti Nàìjíríà. Ó ní ìṣòro yìí ti wà bẹ́ẹ̀ láti oṣù kẹwàá ọdún 2022. Ṣùgbọ́n lánàá ni ìjọba kéde wípé Tinubu àti ààrẹ UAE Mohammed bin Zayed Al Nahyan jọ ní ìpàdé ní Abu Dhabi níbi tí wọ́n ti jọ ní àsọyépọ̀ mánigbàgbé tí ó yọrí sí gbígbé ẹsẹ̀ kúrò lẹ́sẹ̀kẹsẹ̀
lórí ìrìnnà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sí ilẹ̀ UAE. Ìgbésẹ̀ yìí ló mú kí Fani-Káyọ̀dé tí í ṣe olóyè nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) tẹ́lẹ̀ kí ó tó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) fìdí ẹ̀ múlẹ̀ wípé ohun tí ìjọba Buhari kò lè ṣe fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ni ìjọba Tinubu ṣe láàrin ọjọ́ péréte. Ó ní ọjọ́ mélòó sẹ́yìn ni ààrẹ dá orílẹ̀-èdè padà sí ipò rẹ̀ lágbàáyé pẹ̀lú àjọṣepọ̀ ilẹ̀ òkèèrè. Lẹ́yìn ìpàdé amóríyá tí ó wáyé ní orílẹ̀-èdè India tí ó tún mú àǹfààní oníbílíọ̀nù rẹpẹtẹ dọ́là dání fún ìdásílẹ̀ ilé-iṣẹ́ láti ọ̀dọ̀ àwọn alágbára ilẹ̀ òkèèrè. Ó ní Tinubu tún fi ìgboyà sọ fún wọn ní ilẹ̀ òkèèrè wípé wọn kò lè ṣe ohunkóhun láì fi ti Nàìjíríà ṣe. Fani-Káyọ̀dé ní òun fi ààrẹ Tinubu yangàn. Ó ní ẹ̀kọ́ ti ṣojú mímu wípé orílẹ̀-èdè yóò dìde padà lábẹ́ rẹ̀. Ó ní yàtọ̀ sí wípé ó ti dá ìrètí wa padà, ó tún fìdí ẹ̀ múlẹ̀ fún wọn lágbàáyé wípé òmìrán Nàìjíríà ti dìde padà. Giant of Africa has come alive again. Ọpẹ́ ni fún Ọlọ́run. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gómìnà àná fún ìpínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyọ̀ṣe náà fi ìhà rẹ̀ hàn sí àṣeyọrí ààrẹ Bọ́lá Tinubu bí ó ṣe ní àsọyépọ̀ mánigbàgbé pẹ̀lú orílẹ̀-èdè United Arab Emirates (UAE). Fáyọ̀ṣe ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí èyí tí ó dùn mọ́ni lọ́kàn. Ó ní fífi ààyè sílẹ̀ fún èdè-àìyedè tí ó yọrí sí gbígbégi dínà ìrìn-àjò ọmọ Nàìjíríà lọ sí orílẹ̀-èdè UAE láti oṣù kẹwàá ọdún tí ó kọjá jẹ́ èyí tí ó ti ba iṣẹ́ jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ tí okòòwò rẹ̀ dè mọ́lẹ̀ sí UAE. Fún ìdí èyí, yíyanjú ìṣòro yìí nípasẹ̀ àbẹ̀wò kan ṣoṣo sí orílẹ̀-èdè UAE ṣe àfihàn wípé lóòótọ́ ààrẹ Tinubu wà fún ìgbé ayé ọ̀tun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn alátìlẹyìn olùdíje du ipò ààrẹ lábẹ́ òṣèlú People's Democratic Party (PDP) Atiku Abubakar ti bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ láti jáwé gbélé-ẹ̀ fún nínú ẹgbẹ́. Wọ́n ní ìgbésẹ̀ yìí kò lẹ́sẹ̀ ńlẹ̀ bẹ́ẹ̀ ni kò mú ọpọlọ dání. Lánàá ni èròǹgbà àti jáwé fún Atiku bẹ̀rẹ̀ sí dá awuyewuye tuntun sílẹ̀ bí mínísítà ilé ìjọba ìlú Àbújá Nyesom Wike pẹ̀lú àjọṣepọ̀ ìgbìmọ̀ òṣìṣẹ́ ẹgbẹ́ ṣe fìdí ẹ̀ múlẹ̀. Ọ̀sẹ̀ tí ó kọjá ni a gbọ́ wípé Wike pe ìgbìmọ̀ òṣìṣẹ́ kí wọ́n jáwé fún Atiku àti Aminu Waziri Tambuwa tí í ṣe gómìnà àná fún ìpínlẹ̀ Sokoto àti adarí àgbà fún ìpolongo ìbò ààrẹ ẹgbẹ́ òṣèlú PDP. Bákan náà ni ó pè fún jíjáwé gómìnà àná fún ìpínlẹ̀ Jigawa Sule Lamido. Ìdí tí ó fi pè fún àwọn wọ̀nyí ni wípé ó ní wọ́n ń jà tako èròǹgbà Nàìjíríà. Wike ní ìlànà òfin wà, ṣùgbọ́n nítorí àwọn wọ̀nyí mọ̀ wípé àwọn ní agbára ni wọn kò ṣe fẹ́ bọ̀wọ̀ fún òfin nítorí ẹgbẹ́ òṣèlú kò lágbára ju orílẹ̀-èdè lọ. Ó bu ẹnu àtẹ́ lu àìṣedéédé iṣẹ́ òṣèlú Atiku ní pàápàá jùlọ bí ó ṣe fi agbára sáré ìje fún ipò ààrẹ nínú ìdìbò ọdún yìí pẹ̀lú bí ẹgbẹ́ ṣe sọ wípé kí wọ́n jẹ́ kí ará ẹkùn gúúsù gbé igbá ìbò. Wike sọ púpọ̀ lọ́rọ̀. Pedro Obaseki, adarí àjọ alámòjútó ìpolongo fún Atiku nígbà tí ó ń fèsì, ó ní ẹgbẹ́ gbọ́dọ̀ kìlọ̀ fún Wike. Ó ní ìwọ̀nba ló yẹ kó fọhùn mọ́ fún ẹni tí ó yẹ kí ó máa dúpẹ́ lórí gbogbo ohun tí Ọlọ́run ṣe fún un nípasẹ̀ ẹgbẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ìwé ìtàn padé lánàá ní orílẹ̀-èdè Nàìjíríà bí ẹni àkọ́kọ́ láti gboyè nínú ìṣirò lórílẹ̀-èdè Nàìjíríà ṣe jáde láyé. Olóyè Akíntọ́lá Williams jẹ́ ìlúmọ̀ọ́ká tí ó dàgbà jùlọ lórílẹ̀-èdè kí ó tó di olóògbé lẹ́ni ọdún 104 years. Gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ni ó ṣe aṣojú ìpínlẹ̀ àti ìdílé Williams ṣe ìkéde ikú yìí nínú àtẹ̀jáde. Àtẹ̀jáde náà kà wípé àwọn fi ẹ̀dùn ọkàn wọn hàn sí ìpapòdà akọni nídìí iṣẹ́ ìṣirò tí ó jáde láyé lánàá. Ó ní àwọn yóò mọ rírì àlàfo tí olóògbé yìí yóò dá sílẹ̀ lẹ́yìn 300 ọdún 70 years tí bàbá ti ní ipa ribiribi nínú ìdàgbàsókè iṣẹ́ ìṣirò, ṣùgbọ́n àwọn ní ìfọkàntẹ̀ lórí àpẹẹrẹ gidi tí Pa Akíntọ́lá fi lélẹ̀. Kí Ọlọ́run ṣe ọkàn rẹ̀ ní ìsinmi
kí ó sì túbọ̀ máa ró ẹbí rẹ̀ lágbára pẹ̀lú àwọn olólùfẹ́ rẹ̀ lágbàáyé. Olóyè Akíntọ́lá Williams jẹ́ ẹni àkọ́kọ́ láti di akẹ́kọ̀ọ́-gboyè nínú ìmọ̀ ìṣirò Chartered Accountant lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tun ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.